ìṣẹ̀dá Ọlọ́run ọba mi òkè pọ̀ lọ jàǹtìrẹrẹ lónírúurú. Bó ṣe dá àwa aláwọ̀ dúdú, bẹ́ẹ̀ ló dá aláwọ̀ funfun. Ohun tó fi ṣe bẹ́ẹ̀, ọba mi òkè lóyè. Ó sì ṣe pàtàkì ká nífẹ̀ẹ́ ara wa bó ṣe dá wa àti ibi tí ó dá wa sí. Kò sí òye kan tó lè yẹ wípé ibì kan lórírun kálukú wa. Iye orílẹ̀-èdè tá a bá dé láyé, bá a bá ṣe nífẹ̀ẹ́ èdè, àṣà àti ìṣe wọn tó, ká má gbàgbé ilé. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, bó o ṣe ń kọ́ èdè, àṣà àti ìṣe àwọn ìlú mìíràn, má sọra rẹ nù. Gbé èdè, àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Ẹ kú dédé àsìkò yìí láyé yòówù tẹ́ ẹ bá wà. Ẹ káàbọ̀ sí ìkànnì Discover Yoruba, níbi tí a ti ń gbé èdè, àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Lórí ìkànnì yìí bákan náà la ti ń ṣe ìgbélárugẹ àwọn iṣẹ́ tí àwọn oníṣẹ́ ọwọ́ àti olókoòwò ọmọ Yorùbá yàn láàyò àti ọrọ̀ ajé ní àdúgbò wa àti lágbàáyé. A tún máa ń sọ̀rọ̀ lórí àǹfààní àwọn oúnjẹ àti ìgbé ayé àlàáfíà. Waliat Adédìméjì lórúkọ mi. Gẹ́gẹ́ bí ìṣe wa, a tún ti gbé àlejò pàtàkì wá sórí ètò lónìí. Ó wá ṣe pàtàkì láti tẹ́tí sí àlejò wa nítorí wọn kò ní bá wa sọ̀rọ̀ nìkan, wọ́n á tún fún wa lẹ́bùn, pàápàá jùlọ àwọn tí wọ́n ní àrùn ẹ̀jẹ̀, ìyẹn sickle cell, àti àwọn ẹ̀bùn mìíràn. Kí ni àwọn ẹ̀bùn náà? Báwo lẹ ṣe máa jẹ àǹfààní ẹ̀? Ẹ̀yin ṣáà máa bá wa bọ̀. Kétò tó parí, a ó sọ fún yín. Abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ máa gbọ́ lórí ìkànnì Discover Yoruba. Àkọ́kọ́ ni èmi àti iṣẹ́ mi. Níbi ni àwọn àlejò wa yóò ti máa sọ nípa ara wọn àti iṣẹ́ tí wọ́n yàn láàyò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Abala kejì ni èmi àti orírun mi. Èmi àti orírun mi. Lábala yìí, a ó máa béèrè àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá lọ́wọ́ àwọn àlejò wa àti ọ̀nà tí wọ́n fi ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ pẹ̀lú iṣẹ́ tí wọ́n yàn láàyò, kí a lè mọ̀ wípé lóòótọ́ Yorùbá lẹ́wà púpọ̀. Tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ní Discover Yoruba láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá, ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com. Website address wa ni discoveryoruba.com. WhatsApp number wa ni 091-300-34281. 091-300-24281. Bákan náà la wà lórí YouTube, Facebook, Twitter, Instagram, TikTok, Telegram. Ẹ̀yin ẹ ṣáà ti tẹ @Discover Yoruba sórí gbogbo platforms náà. Ẹ máa bá wa níbẹ̀. Ẹ má gbé kúrò ní ìkànnì Discover Yoruba. A dé tán pẹ̀lú àlejò wa tájọ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lónìí. Ta ni àlejò wa tòní? Ta làlejò wa lónìí? Àlejò wa ni ìyá wa Ṣọlá Òjìkùtù, aya Njoku, ni àlejò wa ní Discover Yoruba, YorùbáMama. Táwọn ṣe ni kán kọ́ àwọn èèyàn ní èdè Yorùbá. Ẹ má tí ì jẹ́ sọ fún yín púpọ̀ nípa wọn. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu YorùbáMama fúnra wọn. Ẹ káàbọ̀ sórí ètò mà. Ẹ ṣeun, mo dúpẹ́ o. Ẹ jọ̀ọ́, ẹ sọ orúkọ yín fún wa. YorùbáMama ni ọ̀pọ̀lọpọ̀ mọ̀ yín sí. Ẹ sọ orúkọ yín fún wa. Ẹ jẹ́ ká mọ ẹni tó ń jẹ́ YorùbáMama. Ó dáa, ẹ ṣé, mo dúpẹ́. Orúkọ mi ni Ṣọlá Òjìkùtù Njoku. Mo jẹ́ ọmọ Yorùbá. Mo wá láti ìlú Èkó, ṣùgbọ́n ilẹ̀ Ìgbò ni bàbá àwọn ọmọ mi ti wá. Mo ń gbé ní UK, ìlú ọba. Mo dẹ̀ ní ọmọ méjì. Ó dáa mà. Kí ni àwọn èèyàn fi ń pè yín YorùbáMama? Iṣẹ́ wo gan lẹ ń ṣe? Ẹ ti sọ orúkọ yín fún wa. Ẹ ti sọ ìlú tẹ́ ti wá fún wa. Iṣẹ́ wo gan lẹ yàn láàyò àtàwọn ohun mìíràn tẹ́ ń ṣe mà? Ó ní iye iṣẹ́ tí mo ti yàn láàyò ní àwọn ọdún sẹ́yìn. Iṣẹ́ tí mo kọ́ nílé ìwé ni iṣẹ́ oníròyìn. Mo dẹ̀ ṣe ní Nàìjíríà lẹ́kọ̀ọ́ kí mo tó kúrò ńbẹ̀. Mo ṣiṣẹ́ fún àwọn ìwé ìròyìn bíi Punch newspapers, Next newspapers kí n tó wá sí ìlú ọba láti wá tún kàwé sí i. Ìgbà yẹn ni mo gba oyè master's degree ní
iṣẹ́ oníròyìn náà ní in international journalism. Lẹ́yìn náà mo ṣiṣẹ́ oníròyìn pẹ̀lú BBC náà. Ìgbà tó yá tí mo bẹ̀rẹ̀ sí máa bí àwọn ọmọ mi, mo gba àsìkò díẹ̀ láti fi dúró sílé láti fi tọ́ àwọn ọmọ mi torí bí ibi ìṣe jẹ́ ó ṣòro láti rí ẹni tó máa báyàn gbọ́mọ tọ́ nígbà míì. Èèyàn dẹ̀ tún máa ń fẹ́ mójútó àwọn ọmọ ẹ̀ láti mọ̀ pé òun tọ́ wọn sí ọ̀nà dáadáa o bó ṣe mú wà torí bá ṣe wà ń bí àní ẹbí àní ará ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwa fúnra wa náà ni à ń dáyàdé gbogbo ẹ̀ nítorí ẹ̀ ni mo ṣe gba àsìkò kúrò lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pàápàá jùlọ láti ìgbà tí mo ti bí ọmọ kejì mi à ń sọ bí ọdún 6 sẹ́yìn sí iṣẹ́ tí mo yàn láàyò gangan ní iṣẹ́ àti máa kọ́ àwọn ọmọdé àti àgbà ní èdè Yorùbá àti dẹ̀ máa polongo ẹwà ìṣe àti àṣà Yorùbá ní ọ̀nà kan náà tó bá ṣeé ṣe láti ibi tí mo wà. A lè pè yín ní olùkọ́ Yorùbá. Bẹ́ẹ̀ ni olùkọ́ ni mí, mo dẹ̀ tún jẹ́ òǹkọ̀wé Yorùbá náà, mo dẹ̀ tún jẹ́ ẹni tó ní ìtara ìṣe àti àṣà Yorùbá. Báwo ni ìrìn àjò náà ṣe bẹ̀rẹ̀, ìrìn àjò kíkọ́ àwọn èèyàn ní èdè Yorùbá, gbígbé àṣà Yorùbá lárugẹ, báwo ni ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ mà? Ìrìn àjò yẹn bẹ̀rẹ̀ fún ìdí mélòó kan, màá dẹ̀ ṣàlàyé àwọn ìdí náà. Lákọ̀ọ́kọ́, ibi tí mò ń gbé ní ìlú ọba ó jẹ́ ibi tí kò sí àwọn aláwọ̀ dúdú púpọ̀ ńbẹ̀. Ìlú òyìnbó ni, nítorí ẹ̀mí ò ń fi bẹ́ẹ̀ rí àwọn èèyàn bíi tiwa, àwọn èèyàn tó wá láti bóyá Nàìjíríà, Ghana ni o. Àwa adáwà láàrin àwọn òyìnbó nítorí ayún ilé máa ń yún mí gan nígbà yẹn. Ó dẹ̀ máa ń dùn mí pé kò sí ẹnìkan bí èmi tí mo tiẹ̀ lè bá dọ̀rẹ́ tí wàá wá jọra wa. Nítorí èyí, ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń bí àwọn ọmọ mi, àwọn nǹkan náà ni mo rò pé mo lè rí tó máa dàbí bóyá ẹni tí mo lè máa bá jíròrò, tí mo lè máa bá sọ Yorùbá. Ẹ̀rọ bí kẹwàá níbì kan kẹ má lè sọ èdè yín. Ó tún wá jẹ́ pé ọkọ mi kò gbọ́ Yorùbá torí Ìgbò ni o, ṣùgbọ́n kò tiẹ̀ tí wá gbọ́ Ìgbò náà, kò bá tiẹ̀ jẹ́ yẹn ni mi ò bá kọ́ èdè Ìgbò, ṣùgbọ́n kò gbọ́ yẹn náà, Gẹ̀ẹ́sì nìkan ló ń sọ. Nítorí ẹ̀ ó máa ń jẹ́ kí ayún ilé yún mí gan. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń bí àwọn ọmọ mi, mo dẹ̀ ní àbá pé kí n kúkú kọ́ àwọn ọmọ yìí kí n bá lè máa bá wọn sọ Yorùbá, káwọn náà dẹ̀ lè kúkú fi mọ èdè náà. Nǹkan tó mú mi bẹ̀rẹ̀ àti máa lérò àti máa kọ́ àwọn ọmọ mi ní Yorùbá nìyẹn. Mo dẹ̀ mọ̀ pé tí mi ò bá kọ́ wọn, kò sẹ́lòmíì tó máa bá mi kọ́ wọn, kò ń ṣe pé bóyá wọ́n rí àwọn màmá àti bàbá wọn ní ojoojúmọ́ ni àtọ́ lè máa bá wọn sọ̀rọ̀ àbáwọn ẹ̀gbọ́n àtàbúrò ni àbí àwọn ọmọ wọn. Nítorí ẹ̀ ni mo ṣe ní èmi nìkan náà ni mo lè kọ́ àwọn ọmọ yìí ní èdè tá a jọ fi lè máa sọ̀rọ̀, tá a lè fi lè máa jíròrò, tá a lè fi lè máa dàpàrà pẹ̀lú ara wa. Ni mo ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ mi ní èdè Yorùbá. Àtìgbà yẹn ni ìtara àṣà àti ìṣe yẹn ti wá sí mi ní ọkàn. Ó dà bẹ́ẹ̀ mà. Tá bá wá kà ní méní, méjì, mẹ́ta, àwọn bíi mélòó ló ti kọ́ ẹ̀kọ́ èdè àti àṣà Yorùbá lọ́dọ̀ yín mà? A máa sọ bóyá 100 èèyàn torí mo ṣiṣẹ́ fún iléèwé gíga, ìyẹn jẹ́ University of London. Mo dẹ̀ tún ń ṣiṣẹ́ tara mi náà tó jẹ́ àwọn èèyàn tí mò ń kọ́ fúnra mi pẹ̀lú àwọn ọmọ. Wọ́n jẹ́ ọmọdé ni wọ́n jẹ́ àgbàlagbà ni, kò sí ẹni tí mi ò kọ́ ní èdè àti àṣà Yorùbá. Àwọn ọmọ Yorùbá nìkan kọ́, nǹkan tó tiẹ̀ máa ń yà mí lẹ́nu jù nìyẹn. Ṣe rí àwọn ẹ̀kọ́ mi ní iléèwé gíga yẹn, ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà ń bẹ̀, àwọn tí wọ́n wá láti ilẹ̀ Yorùbá ni, àwọn tó wá láti ìlú míì àti àṣà míì tí Yorùbá wù wọ́n kọ́ àbí tí Yorùbá wúlò fún wọn. Nítorí ẹ̀ dẹ̀ ló ṣe máa ń dùn mí nígbà míì bí àwa tá a ní Yorùbá yẹn bá ṣe máa ń fọwọ́ yẹpẹrẹ mú pé àwọn èèyàn ò mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ owó ni àwọn ẹlòmíì máa fi wá ń kọ́ èdè nítorí wọ́n rí ìwúlò ẹ̀. Ṣùgbọ́n àwa nígbà míì máa pàdé àwọn òbí míì tí wọ́n tiẹ̀ ń sọ sọ́mọ wọn, wọ́n dẹ̀ ní Yorùbá yẹn ṣùgbọ́n wọn ò rò ń pé káwọn gbé lé àwọn ọmọ yìí lọ́wọ́. Nítorí ẹ̀ ni mo túbọ̀ tẹra mọ́ iṣẹ́ yìí láti lè jẹ́ káwọn èèyàn máa mọ̀ pé Yorùbá wúlò, ó dẹ̀ rẹwà. Kò sí ìdí tí a fi lè máa kọ́ àwọn ọmọ tiwa ní Yorùbá, àwọn tí wọ́n rí àǹfààní Yorùbá, àwọn ará àta ni, kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bẹ́ ṣe sáré fọ́nrán yín kan, ẹ sọ nínú fọ́nrán yẹn pé àwọn ọmọ Yorùbá wọ́n ń gbé àṣà aláṣà ga.
wọ́n fi tiwọn sílẹ̀ wọ́n kún àṣà aláṣàlé wọ́n fọwọ́ yẹpẹrẹ mú ti tiwọn àbí bẹ́ẹ̀ kọ́ mà. bẹ́ẹ̀ni ó dẹ̀ máa ń dùn mí torí Yorùbá ló bọ̀ tó ní à ń fọwọ́ òsì júwèé lé bàbá ẹni. kí ló dé tó jẹ́ nǹkan tá à ń ṣe gangan nìyẹn tí wá agbékalẹ̀ ànáni ẹ̀ tẹlòmíì ló là ń jọ wá lójú. tó jọ wá lójú. ó dà mà ó ti tó bí ọdún mélòó mà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ́ àwọn èèyàn ní èdè Yorùbá àti gbígbé èdè àti àṣà Yorùbá lárugẹ yìí mà. ó ti tó bí ọdún 3 sí 4 sẹ́yìn. ọdún 6 ni mo bẹ̀rẹ̀ sí ń fi taratara kọ́ àwọn ọmọ mi. mo dẹ̀ kọ́ wọn dẹ̀ ìgbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń retí iṣẹ́ ọwọ́ mi ń yọ. púpọ̀ èèyàn dẹ̀ ní ìgbà tí mo bẹ̀rẹ̀ títí kọ́ àwọn òbí tèmi gan lọ́rùn pé kí ló dẹ̀ ń ṣe kí ló dẹ̀ le tó báyìí torí mi ṣe ń kọ́ àwọn ọmọ mi mò ń kọ́ àwọn ọmọ mi ní èdè Yorùbá tí ò tiẹ̀ ń ṣe ọ̀nà tí èmi fi kọ́ Yorùbá. ẹ mọ̀ àwa ará Èkó mi ò mọ ibi tẹ́yìn ti wá ṣùgbọ́n àwa ará Èkó ẹ mọ̀ pé ta bá sọ Yorùbá àfi Gẹ̀ẹ́sì díẹ̀ hà bí mo ṣe kọ́ Yorùbá dàgbà nìyẹn ṣùgbọ́n ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń kọ́ àwọn ọmọ mi mo pinnu lọ́kàn mi pé mi ò ní máa jẹ́ kó fi Gẹ̀ẹ́sì sínú Yorùbá wọn nítorí ẹ̀ tí wọ́n bá wá bí mi àbí bóyá tó bá ń sọ nǹkan kan bíi màmá ẹ fún mi ní spoon rárá ẹ fún mi ní ṣíbí àbí màmá ṣé mo lè ṣí window rárá fèrèsé bí èdè tún ṣe jẹ́ téèyàn ò bá lo àwọn ọ̀rọ̀ inú èdè yẹn téèyàn bá ń ṣàmúlùmálẹ̀ èdè téèyàn pààrọ̀ àwọn ọ̀rọ̀ kan téèyàn fi ọ̀rọ̀ ní èdè míì bíi Gẹ̀ẹ́sì la máa ń lò téèyàn fi sí ó máa jẹ́ kí èdè yẹn tún máa lọ sílẹ̀ bákan èdè yẹn ò ní dá nítorí mi ò fẹ́ káwọn ọmọ mi máa ṣe bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí máa jẹ́ kí n máa kàwé púpọ̀ kí n máa ṣe ìwádìí púpọ̀ nípa àwọn ọ̀rọ̀ téèyàn lè lò láti nínú Yorùbá lóòótọ́ Yorùbá ò dẹ̀ ní gbogbo àwọn ọ̀rọ̀ yẹn náà torí ẹ mọ̀ pé bí ayé ṣe ń yí padà èdè náà ní láti máa yí tẹ̀lé ká máa ní ọ̀rọ̀ fún àwọn nǹkan míì bóyá àwọn nǹkan tuntun tó ń gbé jáde irú ọmọ mi lè wá sí kó ní màmá kí ni astronaut ní Yorùbá àbí màmá kí ni oat milk ní Yorùbá nítorí ẹ̀ mo ní láti wá àwọn ọ̀rọ̀ yẹn àbí kí n mọ bí mo ṣe máa ṣe àpèjúwe àwọn ọ̀rọ̀ yẹn fún tó jẹ́ pé kò ní wá nílò èdè Gẹ̀ẹ́sì láti fi kún Yorùbá yẹn. bí mo dẹ̀ ṣe ń ṣe ó jẹ́ kí Yorùbá yẹn tún máa dùn mọ́ mi kí n máa tún fẹ́ máa wádìí Yorùbá sí bí mo ṣe ń ṣe ìwádìí Yorùbá tí mo ṣe ń mọ̀ sí nípa Yorùbá tèmi kan tún wá ń ga jù tẹ́lẹ̀ lọ. iṣẹ́ ńlá gidi lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń kọ́ àwọn èèyàn lẹ́tún ń ṣèwádìí sí torí àwọn ọ̀rọ̀ tuntun míì tó tún jáde tó kí wá ní àwọn ìdojúkọ tẹ́ ti ní lẹ́nu iṣẹ́ yìí àti pé báwo lẹ ṣe là á kọjá mà. ìdojúkọ ńlá kan tó wà ńbẹ̀ ni pé kò sí ìwé àti àwọn ohun èlò ẹ̀kọ́ púpọ̀ ní Yorùbá. a ní àwọn kan tó ti kọ tẹ́lẹ̀ o ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ wo àwọn yẹn bóyá àwọn tó ṣẹ̀ ń tẹ̀ jáde bí Aláwìyé ẹ máa rí pé àwọn kan ti ṣe àmúlùmálẹ̀ èdè wọ́n ti mú Gẹ̀ẹ́sì púpọ̀ mọ́ èdè yẹn irú nísìnyí ó ní àwọn nǹkan kan tí a ti ní ọ̀rọ̀ fún tẹ́lẹ̀ tí ọ̀rọ̀ yẹn wọn ò tiẹ̀ wá ń lò mọ́ irú màá fún yín lápẹẹrẹ amóhùnmáwòrán wọn ò ní kọ sí rẹ̀ dípò kọ́kọ́ amóhùnmáwòrán wọn á kọ tẹlifíṣọ̀n wọn á wá kọ ní ìlànà àfetíyà àbáfojúyà Yorùbá ṣóye yín. oyè mà tẹlifíṣọ̀n. wọn á fi kọ́ bí tẹlifíṣọ̀n irú rédíò kàkà kọ́ ń pé ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́ wọn á ní rédíò irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó ti wá ní púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ yẹn tó ń mú mọ́ Yorùbá lóòótọ́ wọn máa kọ́ nílànà Yorùbá ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ tí a bá ní ọ̀rọ̀ fún àwọn kíni ó yẹ kí a máa lò kí Yorùbá yẹn tún lè máa gbòòrò sí i. ìṣòro àkọ́kọ́ tí mo rí nídìí kí n máa kọ́ àwọn ọmọ mi ní èdè Yorùbá nǹkan tó dẹ̀ mú mi kọ́ àwọn ìwé tèmi nìyẹn tó mú mi bẹ̀rẹ̀ sí máa kọ́ àwọn ìwé tèmi torí mo tún rí pé púpọ̀ náà àwọn ìwé téèyàn bá tiẹ̀ tún máa rí ní ẹnujọ́ mẹ́ta yìí àwọn tí wọn ò tiẹ̀ mọ èdè Yorùbá ló máa ń kọ́ irú bóyá èèyàn lè rí ìwé Yorùbá tó jẹ́ èèyàn Gẹ̀ẹ́sì ló kọ́ wọ́n á dẹ̀ ṣe àwọn àṣìṣe kan nínú Yorùbá yẹn máa máa wò ó pé kí ló dé tó ń kọ Yorùbá báyìí mo dẹ̀ wá rò nínú ara mi pé mo mọ Yorùbá yìí mo ń ṣèwádìí Yorùbá mo dẹ̀ tún jẹ́ òǹkọ̀wé mi ò ṣe kọ́ tèmi tí mo mọ̀ pé àti bá kọ́ màá fi gbogbo ara kọ́ màá dẹ̀ gbé nǹkan tó jẹ́ nǹkan tó máa ṣàǹfààní fún àwọn akẹ́kọ̀ọ́. ìdojúkọ yẹn wá ẹ sì wá ọ̀nà fún ara yín láti là á kọjá
àwọn òwe tá a ní òtó láti fi kọ́ àwọn èèyàn ní èdè Yorùbá ẹ wá bẹ̀rẹ̀ sí ní kọ ìwé tọ̀dọ̀ yín náà. Ẹ kú iṣẹ́ ribiribi mà. Iṣẹ́ tẹ̀ ń ṣe yìí mà, a máa ní èèyàn 2, 3, 4 àti ẹ lè má mọ òǹkà àwọn èèyàn tó ń ṣe irúṣẹ́ yín yìí mà. Kí wá ló dá yín yàtọ̀ nínú gbogbo àwọn tó kù tó ń kọ́ àwọn èèyàn ní èdè Yorùbá? Nǹkan tó dá mi yàtọ̀, mo máa rò ní pé nǹkan kí nǹkan tí èmi bá máa ṣe, mo máa ń fi tọkàntọkàn ṣe ni. Nǹkan kejì tó dá mi yàtọ̀ ní pé lóòótọ́ a ní àwọn èèyàn dáadáa tó ń ṣe iṣẹ́ yìí o. Púpọ̀ nínú àwọn míì ta ní tó ní ìgboyà àti ṣe irú iṣẹ́ yìí, torí iṣẹ́ yìí, iṣẹ́ tó jẹ́ èèyàn máa gbé ara ẹni síta ní ìgbà míì gan. Èmi gan máa rò pé ṣé kò dẹ̀ wá ti pọ̀ jù báyìí. Ó jẹ́ àwọn èèyàn tó máa ní ìdánilójú pé àwọn mọ̀, bóyá torí àti kékeré lọ ti kọ́ èdè yẹn ní abúlé tẹ́lẹ̀. Àwọn èèyàn tó jẹ́ Yorùbá yẹn dùn lẹ́nu wọn. Ṣùgbọ́n irú èmi tó jẹ́ Èkó ni mo gbé dàgbà. Mo kọ́ Yorùbá àti Gẹ̀ẹ́sì pọ̀ ni. Nítorí ẹ̀ láti ìgbà tí mo ti kéré títí di ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń kọ́ àwọn ọmọ mi àmúlùmálà Yorùbá náà ni mo máa ń sọ. Nǹkan tó dá mi yàtọ̀ tún nìyẹn, torí ó jẹ́ kí n mọ ẹ̀dùn àwọn akẹ́kọ̀ọ́ mi tó jẹ́ pé wọ́n ṣẹ̀ ń bọ̀ nínú Yorùbá yẹn, bóyá èyí tí ò mọ̀ rárá ni o, àbí èyí tó mọ̀ ṣùgbọ́n ó rò pé òun ò mọ̀ tó. Ó máa ń jẹ́ kí n lè máa sọ fún wọn pé tán bá tẹra mọ́ ó ṣeé ṣe. Irú èmi bíi ọdún 10 sẹ́yìn mi ò tiẹ̀ mọ Yorùbá kà. Lóòótọ́ mo ṣe ní iléèwé kejì o, ṣùgbọ́n mi ò mọ̀ kà débẹ̀ yẹn. Ṣùgbọ́n pẹ̀lú ìtẹramọ́ tí mò ń ṣe látijọ́ yìí, mo mọ̀ kà sí, mo lè fi ṣe àtẹ̀jíṣẹ́, mo lè fi kọ̀wé, mo lè fi, kò sí nǹkan tí mi ò lè fi ṣe. Nítorí ẹ̀ mo máa ń mọ ibi tí mo wà ní ọdún mélòó kan sẹ́yìn. Ó dẹ̀ dá fún mi ní ìdánilójú pé ó ṣeé ṣe ju ẹni tó ti mọ̀ dángájá láti ìgbà tó ń kéré lọ. Ó lè má yé bí ó ṣe máa ń ṣe àwọn tọ́ṣẹ̀ ń bọ̀ nínú ẹ̀kọ́ Yorùbá yẹn pé àṣàwọn lè mọ̀ ṣáṣó ṣe ṣe. Mo máa ń fi ara mi ṣe àpẹẹrẹ fún wọn pé ṣe rí èmi gan tí mò ń kọ́ yìí, tẹ bá mọ bí mo ṣe mọ̀ tẹ́lẹ̀ rí, mọ̀ pé mo lè dé ibi tí mo wà yìí, tí mo lè fi kọ́yàn níbikíbi. Ó máa ń jẹ́ kí wọ́n rí pé ó ṣeé ṣe láti kọ́ Yorùbá. Ìtẹramọ́ kọ́ ni gbogbo wọn nílò. Ohun tẹ́ ń gbìyànjú àti sọ fún wa ni wípé ohun tẹ́yìn ti là kọjá ni ẹ wá mọ àwọn ọ̀nà láti fi lè ran àwọn tó ń la irú nǹkan náà kọjá láti fi lè ṣàṣeyege níbi èdè Yorùbá kíkọ́. Bẹ́ẹ̀ni. Èyí dá yín yàtọ̀ nítorí pé ẹ ti wà ń bẹ̀rẹ̀, ẹ mọ bó ṣe rí, ẹ mọ béèyàn ṣe lè ṣe tí ó fi ṣe àṣeyọrí. Ẹ ṣeun gan mà. Àwọn wo lẹ wá ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe? Àwọn tẹ́ wò pé ẹni yìí ohun tó ń ṣe yìí ó wù ní púpọ̀, ó wù mí púpọ̀, mò ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Èèyàn méjì ni mo máa dárúkọ ní ẹni tó jẹ́ bí àwòkọ́ṣe fún mi. Ìkíní ni Karim Baba. Wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n ní iléèwé gíga níbí. Karim Baba obìnrin òyìnbó ni, ṣùgbọ́n àṣà Yorùbá yẹn ó gbé ní gíga. Ó dẹ̀ wá sí iléèwé gíga ní Nàìjíríà, ó dàbí Ìbàdàn àbí ibìkan ní wọn, láti wá kọ́ Yorùbá, láti wá ṣe ìwádìí àti ní ìmọ̀ sí nípa Yorùbá. Dísìn ó mọ Yorùbá ju èèyàn púpọ̀ tí èmi tí mo ti pàdé lọ. Ìyẹn dẹ̀ jẹ́ ẹni tí wọ́n bí sínú àṣà àbí ìṣe Yorùbá tó mọ̀ wá fún rẹ̀. Nísìnyí a ti ń ṣiṣẹ́ nínú Yorùbá fún bóyá bí a ti máa lọ sí bí 50 ọdún, ṣùgbọ́n ó mọ̀ ọkọ mọ̀ kà dé ibi tí ó dá lójú gan, tó dẹ̀ jẹ́ pé ó lè ṣe àtúnṣe. Ìgbà tí mo kọ̀wé mi, mo tiẹ̀ fi ìwé yẹn mo fi ránṣẹ́ sí. Wọ́n dẹ̀ sọ fún mi pé ọ̀nà báyìí mi ni ìwé yìí tún lè dá sí. Mo dẹ̀ ṣe àwọn àtúnṣe yẹn nínú ìwé mi. Ìkíní ni obìnrin yẹn. Ìkejì ni ọ̀rẹ́ mi Rashida Yorùbá, tí ìkànnì ẹ̀ jẹ́ Diaspora Speaks Yoruba. Nǹkan tí Diaspora Speaks Yoruba fi ṣe fún mi ni pé ó ní ìgbà kan tí mò ń kọ́ ọmọ mi. Ó jẹ́ bí ọmọ ọdún kan àbí ọmọ ọdún méjì ní ọmọbìnrin mi. Mo mọ̀ pé ó ti mọ Yorùbá yìí, kódà àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ ẹ̀ Yorùbá ló fi sọ. Ṣùgbọ́n torí ẹ̀gbọ́n ẹ̀ àti bàbá ẹ̀ Gẹ̀ẹ́sì làwọn máa ń sọ, mo rí pé ó bẹ̀rẹ̀ sí ń fẹ́ràn láti máa dá mi lóhùn ní Gẹ̀ẹ́sì ju Yorùbá lọ. Nígbà yẹn mo wá wò pé ọmọ yìí kéré, bóyá kí n fílẹ̀ bẹ́ẹ̀ni ṣe ń sọ Yorùbá sí. Mo mọ̀ pé ó ti mọ̀ pé kó máa dáhùn Gẹ̀ẹ́sì tó wùn láti dáhùn.
ṣùgbọ́n mo wá wo fọ́nrán kan tí diaspora speaks Yorùbá tó gbé jáde. Nínú fọ́nrán yẹn, ọmọ yẹn ò ju ọmọ ọdún 3 lọ. Ó wá ń sọ fún màmá ẹ̀ nínú Yorùbá tó rẹwà gan nípa ọjọ́ kan tóun lọ sílé ìwé, gbogbo nǹkan tóun ṣe nílé ìwé, oúnjẹ tóun jẹ. Mo rò pé ọmọ yìí, ọmọ ọdún 3, ọmọ yìí ò lórí méjì. Tó bá lè sọ Yorùbá tó báyìí, ọmọ tèmi náà lè ṣe. Nítorí èmi ò gbà fún ọmọ mi nígbà yẹn pé kó bẹ̀rẹ̀ sí ní máa sọ Gẹ̀ẹ́sì sí mi. Mo tẹra mọ́ Yorùbá yẹn ní kíkọ́ fún. Òun ló jẹ́ kí ọmọ mi dé ibi tóun wá dé nísìnyí tí gbogbo àwọn èèyàn tó wà ní sàkání ẹ̀ tó máa ń yà wọ́n lẹ́nu pé ṣé wọ́n ló ń sọ Yorùbá báyìí? Torí àwòkọ́ṣe obìnrin tí mo pè ní Rashida, òun ni. Lóòótọ́ mo ti ní èrò yẹn lọ́kàn, mo dẹ̀ ti ń ṣiṣẹ́, ṣùgbọ́n nígbà kan tí mo rò pé bóyá ọmọ yìí kéré kí n filẹ̀. Ọmọ tiẹ̀ tí mo rí ló jẹ́ kí n mọ̀ pé ó ṣeé ṣe bí ọmọ yìí ṣe jẹ́ ọmọ kékeré ló yìí ṣeé ṣe láti kọ́ lédè yìí. Nítorí ẹ̀, gbogbo ìgbà tí n bá ní àǹfààní àti sọ̀rọ̀ obìnrin yẹn àti àwọn fọ́nrán tó máa ń gbé jáde nígbà yẹn ni mo máa ń gbé oríyìn fún. Nítorí àwa tá à ń ṣe iṣẹ́ lórí àṣà Yorùbá yìí, ìgbà míì gan ó máa ń ní wá lára láti gbéra wa síta, pàápàá jùlọ bó ṣe jẹ́ pé ọmọ wa la tún ń gbé síta. Ìgbà míì wá máa rò pé kí ló dé tá à ń gbé ọmọ wa sáyé báyìí, ṣó tiẹ̀ ṣàǹfààní fún ẹnìkankan. Ṣùgbọ́n tí n bá rántí pé tí kò bá ṣe pé mo rí ọmọ obìnrin ọ̀rẹ́ mi yìí tó ń sọ Yorùbá, èmi ò ní tẹra mọ́ Yorùbá kíkọ́ ọmọ tèmi. Nítorí ẹ̀ ni èmi náà ṣe wá ń gbé tèmi jáde káwọn èèyàn míì bá lè máa rí, kó fi máa mọ̀ pé kíní yìí ṣeé ṣe. Arábìnrin tí mò ń sọ̀rọ̀ nípa yìí náà kò ń ṣe Èkó ló ń gbé, kò ń ṣe Nàìjíríà ló ń gbé, Amẹ́ríkà ló ń wà. Ó dẹ̀ ń kọ́ ọmọ ẹ̀ ní Yorùbá. Ẹ jẹ́ wá béèrè bóyá àwọn èèyàn mọ ìwúlò èdè yìí ni. Ẹ bá mi sọ fáwọn èèyàn, tá bá kọ́ èdè Yorùbá tá a mọ̀ ọ́ sọ dáadáa, tá gbé àṣà wa lárugẹ, àwọn àǹfààní wo ló wà ń bẹ̀? Àǹfààní tó wà ń bẹ̀ kò ṣeé kà. Nítorí lákọ̀ọ́kọ́, bí èmi ṣe rí èdè àti àṣà, tí téèyàn ò bá mọ èdè, o lè mọ àṣà. Tó bá dẹ̀ mọ àṣà, o ní mọ ìṣesí tó ṣàǹfààní àti tó yẹ fún bí o ṣe jẹ́ àbí bí o ṣe rò pé o jẹ́. Irú nsìn tí n bá ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́, ìgbà míì àwọn èèyàn míì ń kọ́ fẹ́ kéèyàn kọ́ sọ̀rọ̀ nípa èdè nìkan, ṣùgbọ́n èmi máa ń tètè sọ fún àwọn akẹ́kọ̀ọ́ mi pé wá o, tẹ́ bá wá kọ́ Yorùbá lọ́dọ̀ mi, èdè àti àṣà pọ̀ lẹ́ máa kọ́, ẹ̀yin kọ́ èdè nìkan. Nítorí ẹ̀ tí n bá máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa kọ́ wọn, màá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa kọ́ wọn láti bí ìṣe ọmọlúàbí àbí gbogbo àwọn nǹkan tí Yorùbá gbé bí tó ṣe pàtàkì sí wa. Mi ò kàn ní bẹ̀rẹ̀ ń pé ajá bí bàtà nìkan. Lóòótọ́ a máa kọ́ yẹn náà, ṣùgbọ́n a máa kọ́ ìṣe àti àṣà náà pẹ̀lú bá a ṣe ń kọ́ èdè. Àwọn èèyàn ò dẹ̀ ń mọ̀ yẹn pé tí wọn ò bá kọ́ èdè, ó nira láti kọ́ àṣà. Irú ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní máa kọ́ àwọn ọmọ mi lédè ni mo bẹ̀rẹ̀ sí ní máa kọ́ wọn pé tẹ́ ẹ bá máa kí òbí yín àbí àwọn àgbàlagbà, ẹ máa kúnlẹ̀, ẹ máa dọ̀bálẹ̀. Ká ní wọn kọ́ èdè yẹn, wọn ní kúnlẹ̀, wọn ní dọ̀bálẹ̀. Títí dèní wọ́n mọ̀ pé àwọn ò lè rí mi àbí kọ́ rí àgbàlagbà obìnrin àbọ́kùnrin kọ́ máa kúnlẹ̀, kọ́ máa dọ̀bálẹ̀. Bàálẹ̀ kí wọn tó rẹ̀ ti fi kọ́ wọn. Àmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ, tó jẹ́ pé àwọn iṣẹ́ wọn fi ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ni? Àmọ̀ràn wo lẹ fẹ́ gbà wọ́n mà? Wọ́n tún máa mú ní ọ̀kúnkúndùn náà ni, kọ́ má jẹ́ ó sú wọn. Torí gbà míì lóòótọ́ ara wọn tí wọ́n rí àǹfààní iṣẹ́ náà, ṣùgbọ́n àtúrà àwọn èèyàn míì náà tí wọ́n rí àǹfààní iṣẹ́ náà, tó bá tiẹ̀ ń sọ pé ẹ jẹ́ kọ́ ọmọ yín wá kọ́ Yorùbá, wá ní kí ni kò ráyè Yorùbá, ó ń kọ́ Japanese lọ́wọ́, ó dẹ̀ ń kọ́ eré bọ́ọ̀lù, ó dẹ̀ ń kọ́ gbogbo ẹ̀. Wọ́n ní gbogbo nǹkan púpọ̀ tí wọ́n gbé lárugẹ ju Yorùbá lọ. Nítorí ẹ̀, ìgbà míì ó máa ń ṣèyàn bíi títí ẹni ìdí tá a ṣe ń ṣiṣẹ́ yìí náà. Nítorí ẹ̀, lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ń pàdé àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń rí ẹni tó èdè yẹn àti àṣà yẹn wù láti kọ́, tó dẹ̀ ń tẹra mọ́, ká máa jẹ́ kí n máa jẹ́ nǹkan tí ó lè máa fún wa ní okun sí láti máa ṣiṣẹ́ lórí ẹ̀, kọ́ má jẹ́ ó sú wọn. Torí mo lérò pé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ la wà. Ẹ mọ̀ pé èdè àti àṣà yẹn ó ti ṣe ọdún díẹ̀ tó jẹ́ pé bí n pé ìpadà sẹ́yìn ń bà. Nísìn bí n pa ti wá dé àsìkò tí ìlọsíwájú díẹ̀ ti ń wà. Tẹ́ bá wo orí Instagram, tẹ́ bá wo orí Facebook, YouTube, ìgbà míì wọ́n fi ń dàpárá ni o, ìgbà míì wọ́n kàn fi ń, ó lè jẹ́ nǹkan míì nípa àṣà yẹn ló ń gbé jáde. Ṣùgbọ́n nísìn ó ti ń wù àwọn èèyàn, kò dẹ̀ ń ṣàwọn ara wa nìkan ló ń wù,
ó ti ń mú àwọn èèyàn míì ẹ̀dẹ̀mọ̀ nísìnyí tó jẹ́ pé gbogbo àgbáyé ojú kan ni gbogbo wa wà. Nítorí ẹ̀ bó bẹ lọ sí TikTok ẹ rí Yorùbá ń bẹ̀ á máa lọ díẹ̀ sí àwọn ibi tí àwọn èèyàn míì tán mọ nípa Yorùbá rárá wọn á máa bẹ̀rẹ̀ sí máa mọ̀. Nítorí ẹ̀ mo rò pé àǹfààní yìí pọ̀, ọ̀nà dẹ̀ lè pọ̀ tí a lè fi ṣiṣẹ́ lórí Yorùbá yìí, ọ̀nà kan ò wọjà, ṣùgbọ́n ibi tí gbogbo wa ń kọrí sí náà ni láti gbé lárugẹ, láti gbé sí mímọ̀ àgbáyé kí Elédùmarè fún wa ṣe kí a dẹ̀ gbìyànjú àti máa tẹra mọ́ iṣẹ́ tá à ń ṣe. Kọ́ má jẹ́ kó sú yín, kọ́ má jẹ́ kó rẹ̀ yín, kán fún yín ní ìwúrí lẹ́nu gbígbé àṣà, èdè àti ìṣe Yorùbá lárugẹ. Bẹ́ẹ̀. Ẹ ṣeun mà. Abala méjì lètò yìí. Àkọ́kọ́ ni èmi àti iṣẹ́ mi. Èmi àti iṣẹ́ mi. Abala kejì ni èmi àti orírun mi. Tẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa, ìyá wa Ṣọlá Òjìkùtù aya Njọ́kù là ń bá sọ̀rọ̀ ní ìkànnì Discover Yoruba. A mọ rírì àsìkò yín tẹ́ fi sílẹ̀ láti tẹ́tí sí ìkànnì Discover Yoruba. Ẹ ṣeun gan. Abala alákọ̀ọ́kọ́ láti bá dé ibì kan báyìí, abala ẹlẹ́ẹ̀kejì wá lélẹ̀. Ní abala èmi àti orírun mi, ẹ̀ ń kọ́ wa ní èdè àti àṣà. Mo mọ̀ pé ẹ̀yin gan mọ̀ gan. Ẹ jẹ́ ká wá mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ tó mà. Kí ni òwe Yorùbá tẹ̀yàn láàyò àti pé kí ni ìtumọ̀ ẹ̀? Ó ṣòro láti fẹ́ràn òwe Yorùbá kan nítorí òwe púpọ̀ ló wà, púpọ̀ nínú wọn ó ní ọgbọ́n gidigidi nínú. Ṣùgbọ́n àwọn kan tí mo máa rò pé ó lè ṣàǹfààní fún àwọn tó ń tẹ́tí sí wa láti gbọ́ ni èyí tó ní láti ṣe pẹ̀lú àti máa gbé oríyìn fún àṣà àti ìṣe ẹni. Irú ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Ìdí tí mo dẹ̀ fi ń sọ fún wọn náà ni pé nǹkan tá a bá kọ́ nílé, nǹkan tá a bá ná nílé, ìyẹn náà ni a máa gbé lọ sí ìta tí a máa fi ṣe ìṣesí sí àwọn èèyàn míì. Ìdí tí mo fi sọ eléyìí ni pé tí a bá kọ́ àṣà tiwa tí a kọ́ dáadáa, á wúlò fún ara wa, á dẹ̀ wúlò fún àwọn tí àwọn bá pàdé náà. Bí àwọn Gẹ̀ẹ́sì ṣe kọ́ àṣà tiwọn tó dẹ̀ gbé lárugẹ, tó dẹ̀ gbé káàkiri àgbáyé, kódà wọ́n fi kan pa fáwọn èèyàn pé wọ́n ní láti kọ́ èdè yìí. Nítorí ẹ̀ làwa ṣe ń lò nísìn. Àwọn gbé nǹkan tiwọn lárugẹ, wọ́n dẹ̀ gbé jáde. Torí ẹ̀ ni gbogbo wa náà ṣe ń bá wọn gbé lárugẹ nísìn. Nítorí ẹ̀ kí a rántí òwe yẹn ń pé àti ilé ni a ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Ó dà mà, oúnjẹ wo lẹ fẹ́ràn jù àti pé kí ni àǹfààní tó ní fún ara tí a bá ń jẹ? Lóòótọ́ oúnjẹ tí mo fẹ́ràn jù, ata torí èmi máa ń jẹ nǹkan aláta gan. Ata onírú ni oúnjẹ náà. Ó dẹ̀ jẹ́ nǹkan tí màmá tèmi máa ń sè, tí màmá tèmi wá kọ́ mi. Láìpẹ́ láì jìnnà èmi náà máa kọ́ àwọn ọmọ mi. Ó dẹ̀ jẹ́ ọbẹ̀ ata tí wọ́n fi epo ṣe. Kò sí nǹkan tá a lè fi jẹ, a lè fi jẹ iṣu, a lè fi jẹ ìrẹsì. Òun ni. Ṣùgbọ́n irú inú ẹ̀ àti àwọn ẹja yíyan tá a máa ń kó sí, ìyẹn gangan ló mú mi fẹ́ràn rẹ̀. Ó dà mà. Ìbéèrè tí ó kàn báyìí ni, kí ni àṣà Yorùbá yẹn tó jẹ́ pé ó ní ipa pàtàkì ṣùgbọ́n àwọn èèyàn wọn ò yà sí mọ́, pàápàá jùlọ tó bóyá bí ògùn, bóyá bí ewé ẹmọ egbò, ṣùgbọ́n àwọn èèyàn kì í yà sí mọ́, ó dẹ̀ ṣe pàtàkì sí ara wa? Nǹkan kan tí mo máa sọ nípa yẹn ni pé púpọ̀ nínú àwọn ewé àti egbò àti àwọn ìmọ̀ tí a mọ̀ nípa ewé àti egbò àti sọnù nítorí àwọn oògùn tí àwọn oníṣègùn òyìnbó ń ṣe. Àwọn yẹn la wá ń lò nísìn. Mo dẹ̀ ní nǹkan kan tí ó jọ mọ́ nǹkan tó kàn mí tí mo ní láti sọ nípa kínní. Mo ní àìlera kan tí àwọn èèyàn mọ̀ sí àrùn ẹ̀jẹ̀, sickle cell. Ní gbogbo bí mo ṣe wà ní Nàìjíríà tí mo fi wà níbí, oògùn òyìnbó ni a máa ń lò sí. Ó dẹ̀ mára mi yá lóòótọ́, mo dúpẹ́. Ṣùgbọ́n láìpẹ́ mo ka nǹkan kan tó jẹ́ ó ní ìwádìí tí àwọn onímọ̀ sáyẹ́ǹsì tí wọ́n ṣe nípa ewé kan tí a ní lọ́pọ̀lọpọ̀ ní Nàìjíríà
ṣùgbọ́n wọ́n pe ewé yẹn ní Christmas bush tree tí à ń pè ní ewé akíntọ́lá. Àwọn èèyàn míì ó dàbí nǹkan ni wọ́n ń pè ní kàrà, ṣùgbọ́n ewé yẹn ó máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ tàbí ọbẹ̀ tó bá lò bíi àgbo fún èèyàn. Àti ìjọ́ yìí láti ní ìmọ̀ kìíní yẹn tí wọ́n dẹ̀ sì máa ń lò láti fi máa wo àwọn èèyàn wọ́n ní bóyá àárẹ̀ tó ní láti ṣe pẹ̀lú ẹ̀jẹ̀. Ṣùgbọ́n ìgbà tí àwọn oníṣègùn òyìnbó dé, gbogbo nǹkan àtèyí tó dá àtèyí tí ò dá nínú ìṣe wa ni wọ́n ní rárá o, ń pé ká fi ilẹ̀ ò ká lé èlò náà mọ́ o. Nítorí ẹ̀ àfi bẹ́ẹ̀ mọ àwọn kìíní ìmọ̀ irú èmi, àwọn òbí mi tó jẹ́ wọn ò fi bẹ́ẹ̀ tẹ̀lé àwọn nǹkan bíi àwọn nǹkan àṣà àti àwọn nǹkan ìbílẹ̀. Wọn ò fún mi ní irú oògùn yìí rí láti lò. Lóòótọ́ wọ́n ní owó láti fi ra oògùn òyìnbó fún mi, ó dẹ̀ mú mi sàn. Ṣùgbọ́n ìgbà tí mo ka ìròyìn yìí, ó wá jẹ́ kó máa dùn mí pé àìmọye èèyàn tí ọmọ wọn ní àrùn ẹ̀jẹ̀ yìí tí wọn dẹ̀ lówó àti gbé wọn lọ sí ilé ìwòsàn, wọn lówó àti ra oògùn. Irú oògùn ìbílẹ̀ tí a mọ̀ yìí kò bá mà ti ṣe àwọn ọmọ púpọ̀ láǹfààní, àwọn èèyàn púpọ̀ láǹfààní o. Ṣùgbọ́n dípò yẹn, àìmọye àwọn èèyàn tí mo mọ̀ tán ní àrùn yìí ni wọ́n ti ṣaláìsí lénìí. Ká ní wọ́n jẹ́ kí a lè di àwọn ọ̀nà tiwa yìí dání, ká lè dì mú, ká lè máa ṣe, ká lè máa lò, bóyá ìmí inú wọn ò bá yìí wà pẹ̀lú wa lénìí. Torí pẹ̀lú irú àìlera yìí, owó àti ara àti nǹkan púpọ̀ lèèyàn máa ń ná sí díẹ̀. Ẹni tí ò bá wá lówó ńkọ́, tí ò dẹ̀ mọ̀ pé irú ewé yìí tó pọ̀ jàǹtùrẹrẹ ní ìlú Yorùbá, ewé akíntọ́lá bí n ṣe sọ àbí kàrà, bóyá kò bá ti ṣàwọn èèyàn míì láǹfààní. Òun làwọn tó wá ń ṣiṣẹ́ lórí ìmọ̀ sáyẹ́ǹsì nílùú òyìnbó wáṣẹ̀ ń sọ fún wa nísìnyí pé ewé yìí máa dá gan fún àìlera yìí, fún àrùn ẹ̀jẹ̀ yìí. Nǹkan tí a ti mọ̀ tẹ́lẹ̀ tí a wá gbé sọnù làwọn ará bí ìlú wa ṣẹ̀ṣẹ̀ ń gbé wá padà fún wa pé lóòótọ́ kìíní ṣàǹfààní, ṣùgbọ́n ẹ ti jẹ́ káwọn èèyàn púpọ̀ gbé jù sílẹ̀, wọn tiẹ̀ nímọ̀ ẹ̀mọ̀. Akíntọ́lá máa ń wù kiri ni bíi koríko ni ọ̀pọ̀ èèyàn máa rí Akíntọ́lá sí. Ewé Akíntọ́lá, ewé tẹ́ pé òdú ni, kì í ṣàìmọ̀ olóko ni ewé Akíntọ́lá jẹ́. Tó Ọlọ́run á kú ṣàánú wa, àní kóhun tó jẹ́ tiwa àní kó dànù. Kọ́lọ́run nínú àánú ẹ̀ kó dẹlẹ̀ fún àwọn tó ti lọ, kó ṣe ikú ní ìsinmi fún wọn. Kọ́lọ́run jọ nínú àánú ẹ̀ káwọn tó wà náà, gbogbo ohun tí ó ṣèwòsàn fún wọn, Kọ́lọ́run nínú àánú ẹ̀ kó jẹ́ kí wọ́n máa rí lò. Ẹ ṣeun gan mà. Ewé Akíntọ́lá ń Christmas bush tree, wọ́n bá fòyìnbó sọ fún wọn. Nǹkan tó pè é bẹ́ẹ̀ ni o, tẹ́ bá Christmas bush ewé Akíntọ́lá tán, ẹni tó bá jẹ́ pé ìmọ̀ yìí, ẹni tó bá nílò kó jọ kó tún ṣe ìwádìí tiẹ̀, kó má di èmi ni mo sọ wo orí Google ẹ̀ rí àìmọye nǹkan tó ti kọ nípa ìlò ewé Akíntọ́lá yìí tí a mọ̀ sí Christmas bush tree. Ṣé ẹ ti gbọ́ o, ẹ̀yin olùtẹ́tísí Discover Yoruba? Ewé Akíntọ́lá, ewé yẹn náà ni òun ni Christmas bush tree o. Ẹ mọ̀jọ́ fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ. Ẹ jẹ́ àpọ́n ohun tó jẹ́ tiwa lé, ẹ jẹ́ àgbé ohun tó jẹ́ tiwa lárugẹ. Ọlọ́run á kọ́ gbogbo wa mọ̀ ṣe. Ní báyìí mà, ohun tó kàn ni à ń pè ní ìbéèrè yàjó. Bí n bá ṣe ń jù sí yín báyìí lẹ́mọ̀ọ́ dá mi lóhùn lẹ́yẹ̀ òṣìṣọ́ka. Ṣé ká bẹ̀rẹ̀? Màá gbìyànjú. Kò tiẹ̀ lè rárá, máa fún yín nǹkan méjì, ẹ kàn mẹ́yọ kan nínú ẹ̀ ni, ẹ sì ní jí ó pẹ́ tẹ́ fi dá mi lóhùn. Ṣé ká bẹ̀rẹ̀ mà? Ẹ jẹ́ a bẹ̀rẹ̀. Kódà. Bí ṣe pẹ́ ni à ń pẹ́ṣẹ́. Kódà mà. Dàńṣíkí tàbí dàńdógó? Dàńṣíkí. Irú tàbí ògìrì? Irú. Ẹ̀rìn Ìjẹ̀ṣà tàbí Olúmọ? Olúmọ. Mọ́ínmọ́ín tàbí àkàrà? Ìyẹn ṣòro. Méjèèjì ni mo nífẹ̀ẹ́ sí. Méjèèjì. Iṣẹ́ àgbẹ̀ tàbí iṣẹ́ olùkọ́? Màá mú iṣẹ́ olùkọ́ torí iṣẹ́ tí mò ń ṣe nìyẹn. Ẹ ṣeun gan mà. Ohun tó kàn sí ni àlọ́ àpamọ̀. Òrúkú tindí, òrúkú tindì,
orúkú bí igba ọmọ gbogbo wọn ló létí ìró òfun kí ni o. ẹ̀wà nìyẹn. Ó ti fi hàn wá pé àwọn ọmọ Yorùbá yìí ẹ ṣeun gan mà, ẹ ṣeun gan mà. Kẹ́ tó wá máa lọ mà, ẹ sọ fún wa báwo èèyàn ṣe lè bá yín ṣiṣẹ́ pọ̀, báwo làwọn èèyàn ṣe lè kàn sí yín, àwọn nǹkan wo lẹ fẹ́ káwọn èèyàn túmọ̀ nípa àwọn tẹ́ ẹ ti ṣe. Ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa àrùn ẹ̀jẹ̀ ìyẹn sickle cell. Ìgbà tí mò ń kà nípa yín, tí mò ń ṣe àwọn ìwádìí nípa YorùbáMama, mo rí pé ẹ tún ṣe àwọn nǹkan kan láti fi ran àwọn tí wọ́n ní àrùn ẹ̀jẹ̀ yìí lọ́wọ́. Ó yá, ẹ sọ fún wa àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ́ fi ń gbé àṣà Yorùbá lárugẹ àtàwọn ohun mìíràn náà tẹ̀ ń ṣe tó jẹ́ ti YorùbáMama. Ẹ ṣé, bí n ṣe sọ tẹ́lẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí, ó ní nǹkan púpọ̀ tí mò ń ṣe. Ìkan ni pé mò ń gbìyànjú láti ran àwọn tó ní àrùn ẹ̀jẹ̀ bí èmi tí ò ní àǹfààní àti wà nílùú òyìnbó níbi tí à ń san owó ìwòsàn. Ìyẹn jẹ́ nǹkan ńlá tí àǹfààní ẹ̀ wà ní ìlú yìí. Ṣùgbọ́n ní Nàìjíríà, àìmọye owó làwọn èèyàn ń san lórí àrùn yìí, ìmíì nínú wọn ò dẹ̀ ní. Nítorí ẹ̀, mo darapọ̀ mọ́ Sickle Cell Foundation láti máa mọ àwọn èèyàn kan sí méjì sí mẹ́ta tó jẹ́ pé wọ́n nílò owó fún bóyá oògùn ní o àbò oúnjẹ, àwọn tí ó kù díẹ̀ káàtó tí wọ́n ń gbìyànjú àti tọ́jú àwọn ọmọ wọn tó ní àrùn ẹ̀jẹ̀ yìí. Nítorí ẹ̀, mo máa ń darapọ̀ mọ́ wọn. Wọ́n máa kó àwọn orúkọ mélòó kan fún mi. Màá dẹ̀ ṣe bí ìdíje tí màá fi mọ ẹni tí mo máa fún ní ìrànlọ́wọ́ pẹ̀lú owó mélòó kan tí ó lè fi tọ́jú ọmọ tàbí tọ́jú ẹbí. Ìyẹn jẹ́ ìkan nínú àwọn nǹkan tí mò ń ṣe. Mo dẹ̀ fẹ́ kó máa gbòòrò sí. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mi gan fúnra mi, mo bẹ̀rẹ̀ sí nílò oògùn kan tí wọ́n ń pè ní hydroxyurea. Oògùn yẹn ó ṣàǹfààní gan. Mo dẹ̀ fẹ́ kí àwọn ọmọdé tí wọ́n ní àrùn ẹ̀jẹ̀ yìí, torí téèyàn bá ti bẹ̀rẹ̀ sí nílò níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ẹ̀, ó tún máa ń jẹ́ kí gbogbo ẹ̀yà ara kó dúró dáadáa, kó dúró ní dédé títí bí èèyàn ṣe ń dàgbà sí. Nítorí ẹ̀, mo fẹ́ kí àwọn ọmọdé kọ́ ní àǹfààní àti lo oògùn nítorí àrùn ẹ̀jẹ̀ sickle cell ó máa ń jẹ́ kí àárẹ̀ bá àwọn ẹ̀yà ara, àwọn ẹ̀yà inú ara. Ó dẹ̀ máa ń jẹ́ kí ó dẹ̀ lè ṣokùnfà ikú. Nítorí ẹ̀, mo fẹ́ kí a tètè mọ bí a ṣe lè gbé àwọn ọmọ kékeré láti máa lo oògùn yìí, kí a lè bẹ̀rẹ̀ oògùn yìí fún wọn. Nítorí ẹ̀, nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣe nísìnyí nìyẹn. Mo dẹ̀ ń wá àwọn tó lè gbárùkù tì mí, tó lè ràn mí lọ́wọ́ láti fi lè jẹ́ kí kíní kó ṣeé ṣe, kó dẹ̀ ṣàǹfààní fún àwọn tí wọ́n nílò. Ìyẹn ìkíní. Ìkejì ni pé mo ń ṣe iṣẹ́ ológe. Lóòótọ́ ìyẹn kàn jẹ́ nǹkan tí mo ti bẹ̀rẹ̀ sí ń ṣe láti ìgbà tí mo ti kéré, ṣùgbọ́n títí di ìsìn mo yìí máa ń ṣe. Irun ni mò ń ṣe. Irun yẹn dẹ̀ jẹ́ pẹ̀lú àwa Yorùbá, a gbọ́ fàárí gan. Tẹ́ bá rí irun mi jẹ́ irun tó ń pè ní microlocks. Ìyẹn dẹ̀ jẹ́ nǹkan tí irú irun tí mò ń ṣe fún àwọn èèyàn. Irun microlocks yìí, tẹ́ bá tí láǹfààní àti ṣe rí fúnra yín, èmi lérò pé irun tí Elédùmarè yàn fún àwa obìnrin adúláwọ̀ ni òun. Ẹni tó bá wù kó wádìí ẹ̀ kó dẹ̀ rí bóyá ó lè jẹ́ nǹkan tó wù láti ṣe. Irun yìí ni mo máa ń ṣe fún àwọn èèyàn nígbà tí n bá ráyè pẹ̀lú gbogbo àwọn nǹkan míì tókù tí máa ń ṣe. Tí ẹ bá wà ní ìlú UK ní agbègbè London, ẹ lè kàn sí mi, màá ṣàlàyé fún yín bó ṣe jẹ́ àti ìtọ́jú ẹ̀ àti bóyá mo lè bá yín ṣe. Ìyẹn jẹ́ ìkejì. Ó dàbí nǹkan tí mo kàn ń ṣe lẹ́gbẹ̀ẹ́ kan. Ṣùgbọ́n nǹkan tí mo mú, àwọn nǹkan méjì tí mo mú bí iṣẹ́ gidigidi, ìyẹn ni ìwé kíkọ fún àti ọmọdé àti àgbà ní èdè Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì. Mò ń kọ ìwé fún àgbàlagbà, mò ń kọ ìtàn fún àgbàlagbà ní èdè Gẹ̀ẹ́sì. Mo dẹ̀ kọ ìwé fún àwọn ọmọdé ní èdè Yorùbá, torí àti àwọn ọmọdé àti àwọn àgbàlagbà tó ṣẹ̀ ń kọ́ Yorùbá
ìyẹn ni àwọn ìwé tí mo ń kọ ní èdè Yorùbá. Bí mo ṣe ń kọ ní èdè Yorùbá, mo tún ń darapọ̀ mọ́ àwọn tó ń ṣe ògbufọ̀ láti bá mi túmọ̀ ẹ̀ sí àwọn èdè míì bíi èdè Ìgbò àti èdè Urhobo. Mo dẹ̀ lè fẹ́ darapọ̀ mọ́ àwọn tó ń ṣe àwọn èdè mìíràn bíi èdè Haúsá, Swahili àti àwọn èdè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, torí bó ṣe jẹ́ pé mo ní ìfẹ́ èdè àti àṣà, èdè Yorùbá dẹ̀ ní tèmi. Mo nífẹ̀ẹ́ èdè àti àṣà púpọ̀ náà gan, mo dẹ̀ fẹ́ kí gbogbo wọn kọ́ ní ìlọsíwájú. Nítorí ẹ̀ mo máa gba gbogbo àwa tá à ń ṣiṣẹ́ lórí èdè àti àṣà níyànjú. Kò ń ṣe Yorùbá nìkan, lóòótọ́ Yorùbá ni a fi ń ṣe ètò yìí o, ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo àwọn àti Swahili ni àti Twi ni o, èdè àti àṣà tí olúkúlùkù wa bá mọ̀ tí a mọ̀ pé a lè ṣiṣẹ́ lé lórí, ká jọ ká gbìyànjú ká ṣiṣẹ́ lé lórí. Elédùmarè á fún wa ṣe láti lè kọ́ àwọn ọmọ wa kí èdè yẹn bá máa wúlò fún wọn lọ́jọ́ iwájú, kó má jẹ́ àwọn ará ìta lọ́tún máa wá kọ́ àwọn ọmọ tiwa lédè. Elédùmarè ò ní jẹ́ kí ìyẹn ṣẹlẹ̀ sí wa. Ìyẹn jẹ́ ní kejì. Lórí yẹn, mo ṣiṣẹ́ lórí àwọn òwe. Mo yọ àti ká yín lọ sí oko. Ìyẹn ni Yorùbá. Ìwé Yorùbá mi ó ń kọ́ àwọn ọmọ ní ìmọ̀ òǹkà, ìmọ̀ ẹranko, ìmọ̀ ìkíni, ìmọ̀ àwọn oúnjẹ àti ewéko wa, ìmọ̀ àti bí èèyàn ṣe lè máa sọ gbólóhùn díẹ̀díẹ̀ láti bẹ̀rẹ̀ kíkọ́ Yorùbá. Ìkejì tí mo ṣe ní ìwé kan náà ní Ìgbò tá à ń pè ní Zimna Zaram na Ganugbo. Ìwé kan náà ni, nǹkan kan náà ló ń kọ́, ṣùgbọ́n ó wà fún àwọn tó fẹ́ kọ́ èdè Ìgbò. Ìwé kẹta ẹ̀ ní Esevejiro Pegwa. Ìyẹn jẹ́ fún àwọn tó fẹ́ kọ́ Urhobo. Iṣẹ́ dẹ̀ yìí ń lọ lábẹ́lẹ̀ lórí àwọn òwe òmíràn tí ó máa bá wa kọ́ àwọn ọmọ wa ní àwọn èdè yìí, ṣùgbọ́n èdè Yorùbá ní pàtàkì gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ Yorùbá màmá. Àlejò wa tòní ọlọ́pọlọ pípé ni wọ́n. Tá a bá pè wọ́n lọ́lọ́pọlọ pípé kì í ṣàsọdùn. Ẹ wo gbogbo àwọn tó ti kà lẹ́sẹẹsẹ tó jẹ́ pé àwọn nìkan ló ń ṣe. Wọn ò tún wá fi mọ́ sórí Yorùbá nìkan. Wọ́n tún mú àwọn èdè míì náà mọ́ láti fi hàn pé àwọn nífẹ̀ẹ́ èdè. Wọn ò tún wá fi mọ́ lórí ìyẹn nìkan náà. Ìlera àwọn èèyàn tó ní àrùn ẹ̀jẹ̀ ó tún jẹ wọ́n ní ogún. Àlàáfíà yín màmá kò ní di fíafíà, bẹ́ẹ̀ ni tèmi náà ò ní di fíafíà lágbára Ọlọ́run. Lórí Discover Yoruba lẹ́wà yìí mà, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí èèyàn kan àbí méjì kó jẹ àǹfààní àwọn ohun tẹ́ ń ṣe fún àwọn tó ní àrùn ẹ̀jẹ̀ yìí. Báwo ló ṣe lè jẹ àǹfààní náà? Ẹ mọ̀, kẹ́ fún wọn ní ààyè ọ̀tọ̀, kẹ́ fún wọn ní àǹfààní ọ̀tọ̀ kí wọ́n lè jẹ lára àwọn ohun rere tẹ́ ń ṣe fún àwọn tó ní àrùn ẹ̀jẹ̀ yìí mà. Ó dà, ẹ ṣé fún yàn. Lóòótọ́, ìrànwọ́ owó tí mò ń fún àwọn èèyàn, mo ti dá yẹn dúró lẹ́nu ọjọ́ mẹ́ta yìí torí mo fẹ́ gbìyànjú àti ṣe ti ìrànwọ́ oògùn tí àwọn ọmọ lè máa lò tí ó máa jẹ́ kí ara wọn máa yá. Ṣùgbọ́n oògùn yẹn a ní láti ṣètò ẹ̀ dáadáa torí mi ò ní fẹ́ bẹ̀rẹ̀ sí máa fún àwọn ọmọ ọlọ́mọ ní oògùn tó wá jẹ́ pé tó bá wá yá o, mi ò wá nílé fún wọn mọ́ torí àti ní àǹfààní àwọn tó ń darapọ̀ mọ́ wa láti rí pé ètò yẹn gbòòrò dáadáa. Nítorí ẹ̀ mo yìí ń ṣiṣẹ́ lórí ìyẹn. Ṣùgbọ́n pẹ̀lú bí a ṣe wà lórí Discover Yoruba tí kinní yìí dẹ̀ jọ mí lógún pẹ̀lú èdè Yorùbá wa tí à ń sọ, mo fẹ́ fún àwọn tó ń tẹ́tí sí wa ní àǹfààní nǹkan kan pé àwọn tó ń tẹ́tí sí wa tí ẹ bá mọ ẹbí kan tó ní ọmọ tó ní àrùn ẹ̀jẹ̀ sickle cell, ṣùgbọ́n tí wọ́n ń gbìyànjú àti mọ ọ̀nà tí wọ́n lè fi ran ọmọ yìí lọ́wọ́ tí kò sí nǹkan púpọ̀ lọ́wọ́ wọn, ẹ lè kàn sí mi. Tí n bá ní orúkọ bíi mélòó kan, màá wá ṣe ìdíje tí mo fi máa ṣe ìrànwọ́ nǹkan díẹ̀, owó mélòó kan sí ẹbí tó bá jáde ní ipò àkọ́kọ́ fún ìdíje tí mo fẹ́ ṣe. Nítorí ẹ̀ẹ̀kan mo fẹ́ gbé èyí tí mo ń ṣe tẹ́lẹ̀ yẹn tí mo ti dáwọ́ ẹ̀ dúró fún ìsìn nítorí Discover Yoruba, mo fẹ́ gbé padà lẹ́ẹ̀kan yìí
a mọ rírì àǹfààní tẹ́ fún wa ní Discover Yoruba. Ẹ ṣeun púpọ̀ mà. Ẹ wá sọ bó ṣe lè kàn sí yín, bóyá lórí ẹ̀rọ ayélujára ni o, bóyá ló gbogbo àwọn ọ̀nà tán ṣe lè kàn sí yín, ẹ sọ fún wa mà. Nǹkan tí mo máa fẹ́ ni pé mo máa fẹ́ kó kàn sí Discover Yoruba. Pé Discover Yoruba, mo gbọ́ ètò yín yìí o, mo gbọ́ YorùbáMama tó sọ eléyìí o. Pé tẹ́ ẹ bá ti ní àwọn orúkọ mélòó kan àwọn èèyàn tó lè jàǹfààní kíní kẹ́yìn kó fún mi, màá wá mọ bí mo ṣe máa ṣe tí mo dẹ̀ máa fi kàn sí, tí mo fi máa gba, tẹ́ ẹ fi máa fún mi láǹfààní àti wá kàn sí àwọn ará bíi fún ara wọn láti ṣe ìrànwọ́ yìí fún wọn. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín mà. A mọ rírì ohun ńlá tẹ́ ẹ ṣe fún wa ní Discover Yoruba. Àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ pé ìwé yín ló fẹ́ rà, wọ́n fẹ́ bá yín ṣiṣẹ́ ni. Lórí ti àǹfààní tẹ́ fẹ́ káwọn èèyàn jẹ yẹn, nọ́mbà Discover Yoruba la máa ní kí wọ́n pèsè bọ̀ láti kàn sí yín fún àwọn iṣẹ́ tẹ́ ń ṣe. Ti irun ni o, ti ìwé ni o. Ẹ jẹ́ káwọn èèyàn mọ bó ṣe lè kàn sí yín mà. Lákọ̀ọ́kọ́, ẹ lè lo ìkànnì Instagram mi tó jẹ́ YorùbáMama. Tẹ́ bá ti ránṣẹ́ síbẹ̀, màá dá yín lóhùn, màá jẹ́ yín, ìyẹn lákọ̀ọ́kọ́. Ìkejì, ẹ lè rán àtẹ̀jíṣẹ́ ímeèlì sí mi lórí solanjoku@gmail.com. Màá jẹ́ yín níbẹ̀ yẹn náà. Ṣùgbọ́n ó yìí ní àǹfààní tí mo fẹ́ káwọn èèyàn jẹ lórí ìwé Moyo àti Kayin lọ sí oko àti àwọn òwe tó kù bíi tiẹ̀ tí mo lè fẹ́ sọ fún yín. Mo fẹ́ ṣàlàyé. Ó dà mà, à ń gbọ́ mà, à ń gbọ́. Lórí ti ìwé, tí ẹ bá fẹ́ ra ìwé Moyo àti Kayin lọ sí oko, kẹ́ ẹ kàn sí mi lórí Instagram, kẹ́ ẹ sọ fún mi pé àti Discover Yoruba lẹ ti wá. A ní bí ẹ̀dínwó tí mo lè ṣe fún yín lórí ẹ̀. Màá fún yín ní ẹ̀dínwó bí 20% discount tí ẹ lè jàǹfààní ẹ̀ fún àwọn tó ń tẹ́tí sí wa tó nífẹ̀ẹ́ Discover Yoruba. Ìyẹn jẹ́ ẹ̀kan. Ìkejì, mo ń ṣe ètò àti fún àwọn ọmọdé 5 kan ní àǹfààní àti jẹ ìwé Moyo àti Kayin nínú ìdíje. Nǹkan tó ní láti ṣe ni pé wọ́n ní láti ṣe nǹkan táwa ń pè ní number challenge, ìdíje òǹkà. Ìyẹn dẹ̀ jẹ́ pé mo máa gbé nǹkan kan sí orí Instagram mi ní ọ̀sẹ̀ yìí. Àwọn Moyo àti Kayin ni wọ́n fẹ́ ṣe ìdíje yìí fún yín o. Wọ́n dẹ̀ ti ní a ní láti fún àwọn ọmọdé 5 ní ìwé Moyo àti Kayin. Nǹkan tó máa ṣe ni pé bí àwọn Moyo àti Kayin ṣe, ìyẹn jẹ́ àwọn ọmọ mi, bọ́n ṣe ń ka òǹkà wọn, wọ́n kà á lọ sí, mi ò mọ̀ bóyá ẹ mọ ìdíje tó ẹ mọ̀ pé lórí ayélujára ó ní nǹkan púpọ̀ tí àwọn èèyàn máa ń gbé jáde. Ó ní 1 2 3 4 5 6 7 8 challenge. Ìyẹn làwọn náà ṣe ní Yorùbá. Wọ́n wá ń gba àwọn ọmọ tó kù níyànjú pé tí ẹ bá lè ṣe é ní èdè tiyín, ó lè jẹ́ Yorùbá, ó lè jẹ́ Ìgbò, ó lè jẹ́ èdèkédè tí ẹ bá ń sọ, tí ẹ bá lè ṣe é ní èdè tiyín, fún ọmọ 5 ní ìwé tí wọ́n bá ti lè ṣe, tí wọ́n lè fi fọ́nrán wọn ránṣẹ́ sí wa kí a wò. Fún àwọn ọmọ 5 ní àǹfààní àti jẹ̀wé ẹ̀bùn ìwé Moyo àti Kayin àbí èyíkéyìí nínú àwọn ìwé mẹ́ta wa tí wọ́n bá fẹ́. YorùbáMama, ìyá wa Ṣọlá Òjìkùtù, aya Njoku. Ẹ ṣeun púpọ̀ mà. A pè yín, ẹ wá sórí ètò, a jàǹfààní àwọn ohun tẹ́ ẹ mọ̀, ìmọ̀ tẹ́ ẹ mọ̀. Ẹ tún wá fẹ́ fún àwọn èèyàn ní ẹ̀bùn lórí Discover Yoruba. A mọ rírì gbogbo ohun tẹ́ ẹ ṣe yìí mà. Ọlọ́run ọba á san yín lẹ́san rẹ̀. Gbogbo ohun tẹ́ ẹ ṣe náà a máa já sáṣeyọrí láṣẹ ọba mi òkè. Àṣẹ, àṣẹ, ẹ ṣeun. Mo dúpẹ́ tẹ́ fún mi láǹfààní láti wá darapọ̀ mọ́ yín lórí ètò Discover Yoruba o. Ilé-iṣẹ́ yín ò ní jóná. Ẹ ṣeun mà. Ǹjẹ́ tá a bá tún pè yín, ṣé ẹ tún wá? Kí lẹ rò? Bẹ́ẹ̀ ni, mi ò lè má wá. Tẹ́ bá pè mí, mò ń jẹ́ nígbàkúgbà, lọ́jọ́kọ́jọ́. Ẹ ṣeun, a dúpẹ́ mà. Kẹ́ wá tó máa lọ, ọ̀rọ̀ wo lẹ fẹ́ sọ fún àwọn èèyàn ní ráńpẹ́? Èdè Yorùbá ó dùn gbọ́, ó dùn sọ, ó ní ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú. Ẹ jọ̀ọ́, tẹ́ ẹ bá ti ní àǹfààní àti kọ́ èdè yìí,
àbí tí ẹ bá tí ní àǹfààní àti kọ́ ọmọ yín ní èdè yìí, ẹ gbìyànjú àti kọ́. Nítorí ẹ̀ ni irú èmi wà ń bẹ̀. Ẹ lè kàn sí mi lórí email mi sholanjoku@gmail.com àbí lórí ìkànnì Instagram mi tó ń jẹ́ YorùbáMama láti mọ bí a ṣe lè bẹ̀rẹ̀ sí ń kọ́ yín àbí àwọn ọmọ yín ní èdè yìí. Ẹ kú ìgbìyànjú. Elédùmarè á fún yín ṣe. Ẹ ṣeun gan mà, á dúpẹ́. Ẹ ṣeun mà, ẹ ṣeun mà. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu ìyá wa Ṣọlá Òjìkùtù aya Njọ́kù. Tẹ́ ẹ bá fẹ́ kọ́ nípa èdè, àṣà àti ìṣe Yorùbá, ẹ kàn sí wọn lórí Instagram. YorùbáMama ló ń jẹ́ lórí Instagram. Fún ẹ̀yin tẹ́ fẹ́ fi orúkọ mọ̀lẹ́bí tó nílò ìrànwọ́ fún àrùn ẹ̀jẹ̀, ìyẹn sickle cell, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí WhatsApp nọ́mbà wa 091-300-34281. Fún ẹ̀yin tẹ́ fẹ́ jẹ ẹ̀bùn ìwé, ẹ kàn sí YorùbáMama lórí Instagram. YorùbáMama ni wọ́n ń jẹ́ lórí Instagram. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ètò tòní. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Discover Yoruba, ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ fi ń gbọ́ wa. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí, ìyá wa Ikmot Adéwùnmí, aya ọlọ́kọ̀ ọmọ Sàlàkọ́. Ẹ kú iṣẹ́ ọpọlọ mà, ọpọlọ yín kò ní jọba, àmín. Mo ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ òǹkọrin tí a lo iṣẹ́ wọn lónìí, alàgbà Bísádé Ológúndé Lágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́. Ẹ ṣeun sà. Ká tó wá máa dágbére lórí ètò, àǹfààní wà fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wa láti tẹ àtẹ̀jíṣẹ́ sí wa. Kẹ́jẹ́ ká mọ ìrírí yín lórí kíkọ́ èdè Yorùbá, nǹkan náà tó mú yín pinnu láti kọ́ sísọ èdè Yorùbá àti ohun tẹ́ ẹ là kọjá kẹ́ tó lè sọ. Ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa lórí WhatsApp nọ́mbà wa 091-300-34281 091-300-34281. Tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ní Discover Yoruba láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá, ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com. Website address wa ni discoveryoruba.com. Bákan náà la wà lórí YouTube, Facebook, Twitter, Instagram, TikTok, Telegram. Ẹ̀yin ṣáà ti tẹ @Discover Yoruba sórí gbogbo platforms náà. Ẹ bá wa níbẹ̀. Ẹ wá jẹ́ kí a rán gbogbo ọmọ Yorùbá létí pé kí a má ṣe gbàgbé ìpìlẹ̀ wa, kí a máa ṣe ìpolongo lílo èdè àti ṣíṣe àpọ́nlé èdè wa. Káṣà wa má dohun ìgbàgbé. Ó dọwọ́ èmi pẹ̀lú rẹ. Ẹ jẹ́ ká pawọ́pọ̀ gbé èdè Yorùbá ga, kí a jẹ́ kí èdè Yorùbá wà láàyè. Ire o.